nǹkan tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa ní Libya àti Egypt lọ́wọ́lọ́wọ́ báyìí kò rọgbọ o. Ẹ yẹ ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́. Ẹ̀yin tẹ́ bá ní àwọn ọmọbìnrin sí Libya, tẹ́ ní àwọn ọmọbìnrin sí Cairo ní orílẹ̀-èdè Egypt, ẹ bá wa pè wọ́n kẹ́ bẹ̀rẹ̀ àlàáfíà wọn. Ẹ má dẹ̀ fi wọ́n sílẹ̀ lásán. Ẹ máa bá wa fún wọn ní ìmọ̀ràn, kí ẹ máa gbàdúrà fún wọn. Láti bí ọ̀sẹ̀ mẹ́ta làwọn ọmọ wa tó wà ní orílẹ̀-èdè méjèèjì wọ́n ti ní àwọn ìdojúkọ tó lágbára. Wọ́n ti ní àwọn ìdojúkọ tó lágbára. Ṣùgbọ́n kí n kọ́kọ́ ṣàlàyé nǹkan méjì ni. Àkọ́kọ́, ẹ má wo wípé àwọn tó ń lọ sí Libya tàbí orílẹ̀-èdè Egypt pé gbogbo wọn ló lọ ń ṣe aṣẹ́wó. Mo ní àwọn èèyàn tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ ní ọ̀hún, wọ́n ṣaṣẹ́wó. Mo rí àwọn tọ́lọ́run dẹ̀ ti gbà fún through iṣẹ́ tí wọ́n ń ṣe níbẹ̀, tó yẹ pé wọ́n ti dá nǹkan ṣe sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ má rò nílò pé àwọn tó ń lọ síbẹ̀ pé torí aṣẹ́wó ni wọ́n ṣe ń lọ. Kò sí tọ́nà lè dáyàn lọ. Àríyàn tó wà ní Libya tó rówó kó jọ tó dẹ̀ sí nǹkan sí Nàìjíríà. Àríyàn tó wà ní Egypt tó rówó kó jọ tó sí nǹkan sí Nàìjíríà. Àdẹ̀ríyàn tó wà ní Canada tó jẹ́ pé ó ti gbàwé torí bẹ́ẹ̀ ìranù ò jẹ́ kó sí nǹkan kan sílé. Àríyàn tó wà ní US tó jẹ́ pé lẹ́yìn ìwé tó ní kò sí nǹkan kan sílé. So kò sí tọ́nà tí lè gbọ́ àdó ènìyàn. Bí tó gbé Táyé ó lè má gbé Kẹ́hìndé, bí tó dẹ̀ gbé Kẹ́hìndé ó lè má gbé Táyé. So number one ni pé ẹ má wo ní pé gbà tó lọ síbẹ̀ aṣẹ́wó ni wọ́n lọ ń ṣe. Kò sí ìlú tí aṣẹ́wó ò sí. Kò sí táwọn èèyàn ṣaṣẹ́wó ní Amẹ́ríkà ni. Orílẹ̀-èdè bá sáwọn èèyàn ṣaṣẹ́wó ń bẹ̀ ni. Táwọn orílẹ̀-èdè àrà àwọn tó ń ṣaṣẹ́wó ń bẹ̀ ni. Ẹ dá mi lọ. Ṣé wọn àrà àwọn tó ń ṣe ní Dubai ni? So ọ̀rọ̀ aṣẹ́wó ṣé wọ́n ṣe UK ni? Ọ̀rọ̀ aṣẹ́wó túmọ̀ sí wípé orílẹ̀-èdè kan kò sẹ́ni tó máa rí bí dọ́wọ́ tẹ́lẹ̀ tí ò ní ṣe gá. Àkọ́kọ́ ni ẹ̀kejì ni pé ilé tẹ́yìn nǹkan sọ pé ká máa bọ̀ nílé ẹgbà kan wò kan ṣe bílẹ̀ yẹn náà tó kúrò tílé bá dá sọ máa kúrò ní ilé tó ní ká máa bọ̀ yẹn. Tílé yẹn bá dá sọ máa kúrò bẹ́ẹ̀ ni. Ìbílẹ̀ yẹn ilé ò dá náà ni wọ́n ṣe kúrò. Ó tẹ̀ tó ẹ̀yìn kan tó yẹ pé tẹ́ bá béèrè owó lọ́wọ́ àwọn tó wà ní orílẹ̀-èdè yẹn bí ẹgbẹ̀rún 50,000 wọ́n fi 20,000 wọ́n máa sọ pé tí bí ò bá gbé kó máa bọ̀ nílé. Tílé bá gbé wọ̀ sí wàá máa béèrè owó lọ́wọ́ ẹ̀. Ká kó fún lọ́rọ̀ ìwúrí, ká kó gbàdúrà fún ọtí máa sọ àlùfáàsá sí. Ẹ ń bà àwọn lórúkọ jẹ́ pé aṣẹ́wó ni wọ́n ṣe ṣùgbọ́n ẹ lè gbọ́ owó lọ́wọ́ wọn. Àbí ẹ jẹ́ ń kó lórí ọ̀rọ̀ yẹn. Náà ẹ jọ̀ọ́ máa bá mi gbàdúrà fún wọn. Pé wọ́n ní àwọn ìdojúkọ, àwọn kọ́ńtì mi, àwọn ọmọ àti àwọn kọ́ńtì mi yẹn ní àwọn ìdojúkọ láti bí ọ̀sẹ̀ mẹ́ta. Àkọ́kọ́ ẹ rí pé wọ́n post ọmọ kan ní it's not last 3 weeks tí wọ́n ní bí wọ́n kó àwọn kò gbóògùn lórílẹ̀-èdè Libya. Àwọn kan sọ fún wa wípé àwọn rò pé àwọn kò gbóògùn lọ́mọ yẹn kó. Torí boyfriend ẹ̀ sọ pé nǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn báyìí ni àwọn ṣẹ̀ṣẹ̀ túká. Pé ó ṣẹ̀ pé oṣù mẹ́fà táwọn túká ni. Boyfriend ẹ̀ ní wọn mọ̀ wípé ó ṣàìsàn wọn gbọ́. Ṣùgbọ́n àwọn kan sọ torí ṣùgbọ́n dísìn ìjọba orílẹ̀-èdè Libya ò fi àyẹ̀wò ẹ̀ léde. Akàmọ̀ pé wọ́n gbé lọ náà gbé lọ léwòsàn. Ìjọ́ kejì ayọ̀ kẹta àgbọ̀ pé ó ti gbẹ́mìí mì. Nǹkan tó bá wọn sọ fún wa irú àìsàn tó ní wọn sọ fún wa. Ìbóyè kan sọ fún wa pé ó dá irú àìsàn báyìí ni. Àkọ́kọ́ ni nǹkan tó ń sọ pé kì í ṣe nǹkan tí àwa rò pé ó ṣe ló ṣe nìyẹn. Torí wọn ò sọ ọ̀fíṣàlì pé nǹkan báyìí ni. Boyfriend yẹn kò dẹ̀ ní ẹni tó bá máa ní àìsàn kò gbóògùn láàrin oṣù mẹ́fà tádẹ̀ ya pa bẹ́ẹ̀ yẹn definitely ó yẹ kí boyfriend yẹn ni. Definitely ó yẹ kí boyfriend yẹn ni. Torí àwọn kan sọ pé ọmọ yòó kì í so níṣekúṣe. Wọ́n yẹ kì í so níranù. Ọmọ yòó kì í so níranù. Àìpẹ́ láyé ẹ̀sìn pa àwọn orílẹ̀-èdè yẹn jẹ́ pé àṣírí yẹn máa fún yín. Àwọn ọ̀gá tí wọ́n bá ṣiṣẹ́ àwọn kan àjọpọ̀ ní iṣẹ́ ibi ni wọ́n. Kò síbi tí àjọ owó sí o. Ọ̀nà tó ká gbé gbàdúrà yàtọ̀. Ọlọ́mọ yẹ kí èèyàn tẹ́ni tìkà.
dájọ́ pé táwọn ọmọ wa bá wà ní abroad yàtọ̀ fún ẹni tó wà ní Oman yàtọ̀ ẹni tó wà ní Egypt yàtọ̀ ẹni tó wà ní Libya ẹni ibi táwọn ọmọ bá wà ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ pé ká má tẹ̀ ní tìkà ká má bẹ́yàn burúkú dòwò pọ̀ téèyàn bá fọ̀ sọ́wọ́ ọ̀gá tí ò da àwọn tó ẹ̀pọ̀ ohun wọn mọ̀ táwọn bá rí èèyàn lò sí wọn lè lo ẹni tó ń bá wọn ṣiṣẹ́ ni ẹ dá mi lóhùn àkọ́kọ́ nìyẹn. ẹ̀kejì ni pé a gbọ́ wípé láwọn orílẹ̀-èdè kan àwọn ọmọ tí wọ́n bá nílò kíndìnrín táwọn ọmọ tó ń bá wọn ṣiṣẹ́ náà máa ń lò ní òde nímọ̀ wọ́n lè ní àwọn fẹ́ lọ sí medical check up fún tó bá dẹ̀ díbẹ̀ wọ́n bá ti fún lábẹ́rẹ́ wọ́n bá ti yọ nǹkan tó máa yọ kò lè sọ̀rọ̀ máa gbádùn máa sọ̀rọ̀ wọ́n máa ní àwọn máa ṣe sùtá ni àwọn máa ṣe sùtá ojú òní jẹ́ kó lè sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn kò dúdú àwọn yẹn mi ò sọ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní Libya o mi ò sọ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní Egypt o èmi ń fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ ni o pé káwọn ìmọ̀ àfojú pé aṣẹ́wó ni wọ́n wá kan wọ́n kó kókó ni ká máa fojú ẹ̀wọ̀ àwọn tó wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀. ọmọ kan wọ́n fi fídíò ọmọ kan léde fídíò yìí tani ọ̀gá ẹ̀ ọkọ ọ̀gá ẹ̀ obìnrin lọ̀gá ẹ̀ ọkọ ọ̀gá ẹ̀ ló ń bá ní àjọṣepọ̀ tipátipá tó dẹ̀ fi fóònù rìkọ́dì ó dẹ̀ fi léde wọ́n dẹ̀ bí dákó sọ̀rọ̀ wọ́n dẹ̀ sì máa ń sin púpọ̀ àwọn ọmọ wa náà nìyẹn tẹ́ pé tán bá bọ́ sọ́wọ́ èèyàn tó dáa ọkọ máa bá wọn sùn tí ìyàwó bá túmọ̀ ìyàwó gan tún lè rán wọn lẹ́wọ̀n ọkọ ṣe wọ́n sùtà tọ́lá náà wọ́n fẹ́ sọ fún wọ́n máa yanjú wọn náà ni ara wọn tó ń dojúkọ nìyẹn. ọmọ kan tó lè léyìí Libya lè ń tẹ̀ ó ní dédì sọ wípé òun rí ihe ni kò mara mọ́ kò mọ ẹbí mọ́ kò mọ ìlú ẹ̀ mọ́ nísìnyí àwọn wọ̀ ní bá ṣe máa sẹ́ǹdẹ̀ sílé ṣùgbọ́n ìbẹ̀rù kò ní sáà àwọn ènìyàn tó máa sẹ́ǹdẹ̀ sílé níbo ni wọ́n mọ̀ tó fẹ́ dolúkọ ẹni tó mọ̀ lú tó mọ ẹbí tó mara níbo ló fẹ́ yà sí. nǹkan kan náà ló máa sún dé bó ṣe gbàgbọ́ orúkọ ẹ̀ bí ó sì mara mọ́ àbí nǹkan kan ló máa sún débẹ̀ sẹ́yìn ọdẹ náà tó ká ìsàkó gbóògùn ni mẹ́wàá ń ṣẹlẹ̀. ìkànnì wọn sọ wípé wọn àtọ̀gá ẹ̀ fẹ́ jáde ó mọ ọmọ ọ̀gá ẹ̀ dání ọmọ ọ̀gá yẹn jáwọ́ ó lé náà ó kó sẹ́nu ọkọ̀ wọ́n fà yẹn lọ́wọ́ ọlọ́pàá báyìí ń sa gbogbo àwọn ọmọ tájú mọ̀ pọ̀ àlejò ni wọ́n ní ibẹ̀ ní orílẹ̀-èdè yẹn wọ́n ń sàwọn kiri báyìí àwọn ọmọ yìí ò ní ìfọ̀kànbalẹ̀ báyìí ó pọ̀ tó ṣẹlẹ̀ láàrin 3 weeks sísìn fáwọn ọmọ wa tó wà ní Libya tó wà ní Egypt dó nígbà míì ààrẹ lómi àti tó bọ́ sí ilé gidi nínú wọn ààrẹ àwọn omi tó fẹ́ bọ́ sí ilé gidi nínú tó pé ìgbà tó ṣe tán àwọn ọ̀gá ọ̀fẹ́ kó wá sílé ṣùgbọ́n mélòó ní wọn nílé lọ́ọ̀kì yẹn onímọ̀ sọ pé ẹ jẹ́ ká máa wà láàfíà wọn èmi wà tó yẹ pé ibi tó wà kì í ṣe bí rọrùn àwọn abroad lè kò sọ̀rọ̀ kò ṣẹ́bí tó bá nílò owó kò sẹ́ni tó fẹ́ fún ẹ lówó so tó bá yẹ pé àwọn tẹ̀ máa ń check on them ni so tó bá tẹ̀ wá ní ìpèníjà kan á lè sọ fún yín kò ní dákẹ́kù bá yẹ pé máa dáwó fún láti lè máa bọ̀ nílé ni tó bá sẹ́yìn owó kó wá àìsàn lè rí àlàáfíà gbé wá wá lè yẹ pé ẹ fẹ́ fàdúrà ràn lọ́wọ́ ẹ fẹ́ jáde fún ni pé ibi tó wà kó lè bá àánú pàdé ṣùgbọ́n tí wọ́n kàn fi wọ́n sílẹ̀ bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ ń wò ó pé ẹ̀yà nǹkan kúlẹ̀ pé bàtà ìlú oṣù mi mẹ́fà kí máa pè kó lè sẹ́ńdì owó pé mú nǹkan tẹ́yìn wá àfítà nìyẹn tẹ̀wọ́ ní òbí bẹ̀rẹ̀ sí máa lọ jẹ́bi rọrùn fún kò dáa o ẹ ràn wọ́n lọ́wọ́ náà kó lè pẹ́ máa bèrè lọ́wọ́ wọn kẹ́ tó bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹni tó wà ní abroad ẹ̀yin náà ìrànlọ́wọ́ tó wà lọ́wọ́ yẹn ṣe fún wọn yálà nípa àdúrà yálà nípa ìmọ̀ràn pé mẹ́wàá ń ṣẹlẹ̀. àwọn kan máa ń sọ̀rọ̀ pé kí ni wọ́n wá kiri ṣé wọ́n lè jókòó sí Nàìjíríà nígbà kan wò kan ṣé gbogbo wa láàrin mi àti ẹ ṣé Nàìjíríà ṣe jókòó sí pàápàá ẹni tí ò bá ní èèyàn tó fẹ́ fún lówó láti bẹ̀rẹ̀ business ẹni tí ò ní èèyàn tó fẹ́ fún lówó láti lọ kọ́ṣẹ́ ẹni tí ò ní èèyàn tó fẹ́ san school fees ẹ̀ ẹni tí ò ní èèyàn tó fẹ́ bá bọ́yàwó àtọ́mẹ̀ jọba wo ni wọ́n bẹ̀rẹ̀ sí máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ àwọn náà gbìyànjú kó lè dání nílò láti blame wọn most of ẹni tẹ̀lé ń blame wọn yẹn náà lè máa ń pè wọ́n tẹ̀ ń sí wọn fọwọ́ tó pé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ tó ń bẹ̀rẹ̀ náà wọ́n á jẹ ohun sẹ́nu ara wọn tó pé wọ́n fẹ́ please yín
tí nǹkan bá ti wá sí wọn ẹ̀yin kọ́kọ́ máa yẹ̀yẹ́ wọn ẹ̀kọ́ máa ṣẹlẹ́yà wọn tẹ́ máa sọ pé kí ló ń wá kiri kó máa bọ̀ nílé. ara ibi tí ìjọba wa tẹ̀ ti fẹ́ ọ̀dọ̀ wa lélẹ̀ even àtẹ̀ntó wà ní Canada àtẹ̀ntó wà ní US gan no àtẹ̀ntó wà ní UK àtẹ̀ntó wà ní Australia, South Africa, Germany, Austria, Israel tílé bá dá kò sẹ́ni tó máa jáde nínú gbogbo wa. Òyìnbó mélòó lè rí Nàìjíríà báyìí torí pé kọ́ńtì wọn dá kò sí náà tí wọ́n wá kiri. So tí ìjọba wa náà bá sí nǹkan tó dáa sẹ́wọ̀n pé ẹlòmíràn náà àwọn tó travel yẹn ṣe pé kì í ṣe torí ta rẹ̀ mo rí mo fídíò ọmọ kan lébi kan ó ń sunkún I think ó dà pé Libya ló wà àbí Egypt ó dà pé Egypt ló wà ó wá ń sun ẹkún àwọn èèyàn wá ń sọ pé wọ́n á ń kọ́mẹ̀ pé kí ló ń sun ẹkún wọ́n ní ó ní ó sùn ó ní ayé sùn ìgbà táwọn àwọn sáàmì lọ́wọ́ wọ́n ní kí ó ní òun ní àkọ́bí family mu ó ní òun dẹ̀ ní a lot of responsibilities torí pé kó lè break ègún kó lè pa ègún nínú family wọn torí pé kó lè uplift àwọn siblings ẹ̀ ló jẹ́ kó take risk yẹn kéèyàn wọ plane lásán yẹn mọ̀ pé greatest risk ni láti Nigeria lọ sí Egypt tó dẹ̀ ṣiṣẹ́ kárakára ń bẹ̀ torí pé ó fẹ́ káwọn àbúrò jẹ́ kò tó tẹ́rẹ́ o gbàtọ́ lédi yẹn sọ̀rọ̀ kò tó tẹ́rẹ́ o kò sọ pé torí pé òun fẹ́ náwó ó nítorí òun jẹ́ àkọ́bí òun dẹ̀ ní àwọn àbúrò lẹ́yìn tó ẹ́ pé ẹni ilé ìfẹ́ sanwó school ìfẹ́ san ilé ìfẹ́ kọ́ṣẹ́ ló ń ṣe lọ sẹ́ni pé ojú àwọn èèyàn rí wọn ká nínú orílẹ̀-èdè wa dáa tó yẹ pé irú school fees yẹn kò wọ́n èmi èèyàn ń sọ pé èèyàn fẹ́ tẹ̀lé risk èèyàn fẹ́ sanwó school fees èèyàn fẹ́ sanwó school fees àbúrò èèyàn náà tí àwọn nǹkan kan dẹrùn bí a fún àpẹẹrẹ bí a irú bó ṣe pé àwọn orílẹ̀-èdè kan tó yẹ pé ọmọ oṣù kan dọ́mọ 18 years wọ́n fún lówó arúgbó tó bá ti wọ 60 years dìgbà tó máa jẹ́ ọlọ́run nípè wọ́n fún lówó ṣé mo kí ni kò ní jẹ́ kí stress yẹn pọ̀ lọ́rọ̀ àwọn èèyàn jù ìjọba wa àrùn gbà tá a fẹ́ kẹ̀sì ilé àwọn orílẹ̀-èdè kan àdúgbò pé tí wọ́n fẹ́ school tẹ̀ lówó ẹ máa school lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ fẹ́ gba doctorate ẹ máa gbà lọ́fẹ̀ẹ́ ìgbà tẹ́ bá ti ń ṣiṣẹ́ lọ́sẹ̀ wọn máa yọ owó yẹn díẹ̀ dẹ̀ ni nínú sálárì yín àwọn tó yẹ ká ṣe lórílẹ̀-èdè wa nìyẹn so gbogbo nǹkan tó yẹ ká jàǹfààní lórílẹ̀-èdè wa jẹ́ ìjọba wa ìsànú ẹ̀tọ́ ayé ṣe ẹ bá mi share fídíò ẹ máa gbàdúrà fún gbogbo àwọn tẹ bá ní sídàlẹ̀ kọ́nà jẹ́ kẹ́kẹ́ kò délé kì í ṣe pé kẹ́ fi wàhálà pa wọn pé wọn ti sẹ́ni owó sí yín kẹ́ wàá máa kórìíra wọn kẹ́ máa bínú sí wọn kẹ́ máa rò kúrò sí wọn nǹkan tó ń face níbẹ̀ yẹn kò yé ṣe adémájọ́ lórúkọ mi ẹ bá mi share fídíò yìí má dẹ̀ gbàgbọ́ láti follow page mi ẹ subscribe to YouTube channel mi.